tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ sún mọ́ bí ètò tún ti yá. Bom 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 gbọ́ bí ìlú wa ti ń dún. Bom 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 gbọ́ bí a ti kọrin ó yá ẹgbà tùpà wá ẹ wá wá gbogbo ayọ̀. Agogo ayọ̀ ló dòde lórí Africa Magic Yorùbá. Ètò yìí yàtọ̀ sí gbogbo wọn. Èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Agogo ayọ̀ ló tún gbé dòde. Agogo ayọ̀ tiwantiwa. Ẹ kú ìjókòó ayọ̀ gbogbo ọmọ káàrọ̀ òjìrè nílé lóko àti lẹ́yìn òdìbí tí ẹ bá wà ilẹ̀ rí nílé òní lẹ́yìn ọ̀nà òní náà yẹn lẹ́gbẹ̀ẹ́ ayé òní gbé yín lọ́mọlọ. Ó jáde kò wọlé bàtẹ́ ẹ̀ lárígè ilé ẹ̀ lárí ẹ lọ́wọ́ lágọ̀ọ́ ọlọ́pàá ẹ lọ́wọ́ ní ìtẹ́kù kò ní jẹ́ ti yín ẹ ò ní ṣìṣe ẹ ò ní ṣìjẹ ẹ ò ní ṣìmú ẹ ò ní ṣẹlẹ̀tẹ̀ ẹ ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ ẹni tó bá ní kẹ́ ẹ ṣìṣe kó ṣìṣe ẹni tó bá ní kẹ́ ẹ ṣìjẹ kó ṣìjẹ ẹni tó bá ní kẹ́ ẹ ṣìmú kó ṣìmú ẹni tó bá ní kẹ́ ẹ ṣìlẹ̀tẹ̀ kó ṣìlẹ̀tẹ̀ ẹni tó bá sọ pé ẹ̀ní kádùn gangan kò ní kìje gbogbo alágbára tó wà ń kọ̀rọ̀ yàrá tí wọ́n ń ta ọfà kí ẹbọ kó padà sórí ẹlẹ́bọ kí àṣàsí kó padà sórí alásàsí kí èpè kó padà sórí elépè ìkeke ló ń lékè igi ẹ̀yìn lẹ máa lékè àbínú ẹni Agogo ayọ̀ lẹ́tọ̀ ojúmọ́ rẹ ni a kí ọba kí ìjòyè kí baálẹ̀ ọkọ̀ ìlú a kí àfáà kí lè mọ́mú a kí gbogbo àwọn ọmọ ilé kí wá kí gbogbo ẹni tó ń jí pé Ọlọ́run ní tòótọ́ gbogbo ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run kí ta bá rán kọ̀ kí pakọ̀ iṣẹ́ tán bá rán yín kò ní pa yẹ́ ẹ̀ ní túyàn sílẹ̀ kí ẹ di ẹran ọ̀mùsùn lórí ètò wa ètò yín Agogo ayọ̀ lẹ́ni àná ọ̀gbára náà ìgboro afàbọ̀ sí elébù tí a máa mú bó ṣe ń lọ wá fún yín pẹ̀lú alàgbà Ọba Síónì Sunday Adébọ̀wálé apá kìíní apá kejì ọ̀rọ̀ tí a bá wọn sọ a máa mú yẹn wá fún yín alóore ọ̀fẹ́ láti lọ sí Àbújá nígbà tí wọ́n ń ṣe Àbújá Carnival a máa fi yẹn náà wọ̀nyí a máa fi orin aládùn a máa fi bára wa a máa fi dára wa ní ara yá dẹ̀ máa ka lẹ́tà táyé bá gbà wá a máa gbára wa ní ìyànjú ṣùgbọ́n lórí ètò yìí lónìí ẹ jẹ́ kí a kọ́kọ́ lọ láti Síónì wá o láti Síónì làwa tí ń ké pe ohun kan tó mú wá fún yín láti ọ̀dọ̀ Ọba Síónì. Agogo ayọ̀ ló dòde lórí Africa Magic Yorùbá. Ètò yìí yàtọ̀ sí gbogbo wọn. Èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Agogo ayọ̀ lábala bó ṣe ń lọ. Àjàdí ìkọyín rèé o ọkùnrin jẹ́gbẹ́rẹ́ bí ọbẹ̀ tápà lẹ́yìn pé mo láǹfààní àti ṣe alábàápàdé bàbá wa pàtàkì kan bàbá ẹ dákun ẹ bá ń dárúkọ yín fún ojú tó láǹfààní àti máa wò wá nílé. Èmi Ọba Síónì mo dé ọmọ àlàkọlẹ̀ ní tòṣùmarè àràlérà lànà tẹ̀rí wàlà fẹ̀rí fi ìfìlíjì ìbúrí ara gbogbo ẹ̀yọ́ ọmọ ẹ̀mí tó ń gbọ́ mi nílé orúkọ mi ni King Dr. Sunday Adébọ̀wálé Ọba Síónì. Tó bàbá kì í mọ́ ti wulẹ̀ dé ìnàpẹ́nu ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá ń ṣàlàyé irú iṣẹ́ tẹ̀ ń ṣe lẹ́kùnrẹ́rẹ́ fún gbogbo ojú tó ń wò wá nílé. Iṣẹ́ oríran mi lèmi ń jẹ́ bàbá mímọ́ Olúwa o ọ̀nà wọlá mi ni mo ń tọ̀ mo tọ̀nà títí mo débi owó gbé sódò nílé Olúwa mo wá àjọbọ̀ ọ̀run sájà wá fi yòókù kú fún mi mo lẹ́yìn màlẹ́kà tó ń darí dọ́là màlẹ́kà tó ń darí owó mo ní ká darí dọ́là pounds sọ́dọ̀ mi iṣẹ́ tí mo ṣe náà ni mo fi ń dá ìyẹn olórin ẹ̀mí ni mí wòlíì òjíṣẹ́ Ọlọ́run ni mí. Bàbá kì í wá ṣe ọ̀dọ̀ yín nìkan náà darí dọ́là àti páǹsì ọ̀hún sí wọ́n darí ẹ̀ sọ́dọ̀ èmi Àjàdí àti gbogbo àwọn olólùfẹ́ ètò yìí náà pàápàá jùlọ ọ̀gá mi Olúfẹ́mi Ọ̀sìn ó yẹ kí àwọn náà gba àná dọ́là yìí. Bàbá yóò tó ọjọ́ bíi mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣàlàyé ó tó gbà wo tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ. Tí a bá wò lé ní àtìlẹ́jì tá a bá sọ̀rọ̀ nípa iṣẹ́ orin kíkọ mo bẹ̀rẹ̀ pé màá kọrin mi ò kọ rárá tí n bá rántí dáadáa that is 1994 ní ìlú Kaduna ṣùgbọ́n nígbà yẹn kìí ṣe orin ẹ̀mí orin fújì ni torí nígbà yẹn lọ́hùn-ún táwọn alẹ́ onílẹ̀ lọ́hùn ẹ̀mọ̀ ìyá ń gbélé onílẹ̀ yóò mọ̀ wá àjẹjàngbara káàkiri yẹn la fi bẹ̀rẹ̀ orin nígbà náà ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé tá a bá sọ̀rọ̀ nípa pé mo ti wà nílànà orin ìbọ̀ màá sọ pé 1994 ṣùgbọ́n tí mo bẹ̀rẹ̀ orin iṣẹ́ mi 2006 ni mo bẹ̀rẹ̀ orin yìí tí album mi jáde.
Bàbá ṣé orin kíkọ yìí fúnra yín lẹ́kàn dédé wò pé ó dàbí pé orin ni wọ́n mọ̀ ọ́ kọ o àbí Ọlọ́run ló pè yín? Mo fẹ́ kẹ́ bá ń ṣàlàyé àárín fún gbogbo àwọn olólùfẹ́ ètò yìí. bí kò bá nídìí o ẹsẹ̀ kan kì í dédé ṣẹ́ bí kò bá nídìí o ẹsẹ̀ kì í dédé ṣẹ́ orin tí mo bẹ̀rẹ̀ lónìí mo kọrin gan bẹ́ẹ̀ bá gbàgbé gbogbo ọkàn tó ń gbọ́ mi nílé ẹ̀yin olólùfẹ́ mi mo kọrin ẹ̀mí kan ṣe ni mo rìnrìn àjò retí òkun kí n tó wọlé o ogun ti dé ẹni súnmọ́ mi ló fẹ́ pa mí alájọgbé o ló kó bá mi mo fi mú wínú o mo bá jẹ́wọ́ Ọlọ́run lókè ló kó mi yọ èèyàn sì mọ́ tẹ́ bá wo mú orin yẹn dáadáa ẹ máa rí i pé nǹkan kan ló ṣẹlẹ̀ tó sọ mí di musician. I'm a prophet to the core and I have my church. Mo ní church, mo ní ilé ìjọ Ọlọ́run, ilé ìjọsìn nílùú kan tán pè ní Ìjànà nílùú Iléṣà. Nígbà náà Ọlọ́run ní ká máa ṣayẹyẹ ẹ̀rí ń bẹ, ẹ̀rí wà. Tá máa sọ̀rọ̀ nípa ẹ̀rí lóde ayé, ẹ̀rí wà lọ́dọ̀ mi nígbà tá ń sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n sáà dédé ẹni tá a finú tán tá a pè léèyàn ọkàn dédé wá kú sí mi lẹ́sẹ̀ lójijì ni. Àti èrò pé bẹ́ẹ̀ la máa kú sí. Àṣẹ Ọlọ́run tó máa yọ wá. Ọlọ́run wá yọ wá, wọ́n wá rí pa àmọ́wọ́ àmẹ́sẹ̀. Àwọn ọlọ́pàá ní prophet sorry for embarrassment. Ending of the day mo wá wò pé orin yìí ṣé kò in tó ṣẹlẹ̀ sí mi ṣé kò yẹ kí n fi kọrin. Ó yẹ kí n fi kọrin. Òun ló fà á tí mo fi kọrin àkọ́kọ́ mi tí mo sọ pé èèyàn sí mọ́, èèyàn sí mọ́, èèyàn sí mọ́ ara mi o, káwẹ́ ní bá rìn. Bàbá n ò ní parọ́ kódà mo ń gbádùn ohun yìí pọ̀ ṣùgbọ́n kí n tiẹ̀ tó dánu dé bàbá mo fẹ́ kí ẹ bá ń ṣàlàyé nǹkan kan. Ìyàtọ̀ wo ló wà láàrin bó ṣe ń kọrin gbà kan àti bá a ṣe ń kọ láyé òde òní àbí bákan náà gbogbo ẹjọ́ rí ni? Ṣé rí orin tá ń kọ láyé àtijọ́ ó yàtọ̀ sórí tí wọ́n ń kọ láyé ìsìn. Àwọn olórin ẹ̀mí àtijọ́ a lè sọ pé àwọn bíi Ìyábọ́lá rẹ̀ a lè sọ pé wọ́n ń kọ orin ẹ̀mí láti inú ìmísí Ọlọ́run wá nítorí tí wọ́n ń ṣiṣẹ́ láti inú ọkàn wọn wá fún ìyè àìnípẹ̀kun. Ṣùgbọ́n lónìí gbogbo olórin ẹ̀mí pátápátá láì yọ ẹnìkankan sílẹ̀ mi ì yọ ẹnìkankan sílẹ̀ tóbi lórí èmi tí mò ń sọ̀rọ̀ yìí mi ì yọ ẹnìkankan sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa ń ṣiṣẹ́ fún owó ajé tí mi ìbá gbàgbé dáadáa wọ́n máa ti mo fẹ́ ṣe first album mi. One of my ọ̀gá nígbà yẹn ẹnìkan tó jẹ́ ọ̀gá mi ó sọ fún mi nígbà yẹn pé àwọn láti forin fújì kúnṣẹ́ yìí. Mo ní why ó ní kó lè tètè dówó káyé lè tètè ra ayé ta sí fújì gan. Mo ní ọ̀rọ̀ Olúwa sọ fún mi pé orin ẹ̀mí ni kí n kọ. Mo ní tó bá ṣe fújì ni mo ti kọ́ rí mo ní mo dẹ̀ lóhùn fújì àṣẹ ńlọ wá àyàn kan tí wàá compose fún mi. Wọ́n ní kí n practice mo bá practice fún wọn. Wọ́n ní ó mọ ọkọ lóòótọ́ mo ní tó nídìí èyí orin ẹ̀mí la rán mi kí n lọ kọ òun náà mo dẹ̀ fẹ́ kọ tí má ti wá kọ táyé ò gbàjẹ́ pé Ọlọ́run rán mi ní iṣẹ́. So owó là ń kọrin fún lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ ni Ọlọ́run pè ní olórin ẹ̀mí tí ò yẹ ká blame ṣùgbọ́n promoter tó fẹ́ kówó lé lórí ó ń ronú pé owó tó ń fẹ́ náà yìí owó yẹn gbọ́dọ̀ yọ. So torí ìdí èyí wọ́n á fún nímọ̀ràn pé kọrin báyìí kọrin báyìí kọrin báyìí tí ò papọ̀ mọ́ orin ẹ̀mí mọ́ láyé òde torí owó káwọn èèyàn ó lè tètè rajà ni wọ́n ń ṣe. Ìyàtọ̀ tó wà ń bẹ̀ ń sìn ni pé àwọn tàtijọ́ ń ṣe é fún iye àìnípẹ̀kun àwọn ti sin ń kọrin torí owó. Ó dáa bàbá ní ká lọ ní line of history pé níbi tí orin ẹ̀mí ti ṣẹ̀ wá ǹjẹ́ a lè rí nǹkan kan sọ nípa bórin ẹ̀mí ṣe wá ipò tó dé dúró àti pé bó tiẹ̀ lórin ẹ̀mí ń lọ gan. Àwọn ìbéèrè tí ó wà níwájú mi màá dáhùn ṣùgbọ́n ìdáhùn mi wọ́n máa ní mínì ṣùgbọ́n kí n tó dàgbà kọ́ kọrin kan àwọn tó máa ní mínì sí ni mò ń kọrin sí. Olóye ló máa yé olóye ló máa yé tó lóye bá kọrin tòye tòye olóye ló máa yé. Ṣé rí orin ẹ̀mí bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ áńgẹ́lì kan tá à ń pè ní Seraphim àwọn tàjọ́ ọmọ kérúbù and Seraphim. Seraphim yìí áńgẹ́lì ni kérúbù tí wọ́n ń pè wá ní kérúbù jagunjagun ni. Seraphim yìí máa ń kọrin ìfàtàtẹ̀ gbọ́ pé tí Michael gan bá ń bínú olórí Michael lọ́run
tó bá ń jagun lọ́wọ́ Sẹ̀ráfù yìí mo rí tí ó kọ́ tí ní òfin tutù ó lè kọrin kí ó máa kí náà máa jó ó lè kọrin láti mú ọ̀pọ̀ èèyàn bínú ó lè kọrin láti mú ọ̀pọ̀ ènìyàn rẹ́rìn tàbí ẹni tó ronú wá sí ayọ̀ wá sínú ayọ̀ tẹ́bárẹ̀ ìrònú tó wà láyé ìsìn náà àwọn ẹ̀kọ́ tó yẹ pé tẹ́ ẹ bá gbọ́ inú á bí ènìyàn definitely orin ò yí padà tẹ́ ẹ bá gbọ́ ìmí ìrònú yín á dínkù ẹ sọ pé kílẹ̀ ìrònú fún tẹ́ ẹ bá gbọ́ ìmí ẹ wò pé lágbájá tó bá mi jà lánàá dájúdájú ó ń robi sí mi orin yà máa sí níyè lọ́tún àti sósì orin ò yí padà àtàǹgẹ̀lì ń kọ́ àtàwọn èèyàn tó ń kọ́ nísìn á fún oníkálukú lẹ́bùn tiẹ̀ lo ẹ̀bùn ẹ báyìí lo ẹ̀bùn ẹ báyìí lo ẹ̀bùn ẹ báyìí ọ̀pọ̀lọpọ̀ olórin ló pọ̀ láyé òde òní èmi ò gbàgbọ́ pé ẹnìkan wà tọ́lọ́run ò pè sídìí iṣẹ́ music kò dẹ̀ sí ohun tí ò wúlò ní stúdíò orin bó o lóun gbẹ̀ngbẹ̀ ó wúlò sámọ̀bọ̀ bó o ní tẹ́rẹ́ ó wúlò sámọ̀bọ̀ so dájúdájú gbogbo wa pátá la ní opportunity láti kọrin ṣùgbọ́n ẹ̀mí tó fi fún wa ohun tó fún wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni nígbà míì mo lè dé program kí n sọ pé látọjọ́ náà lọ ni mo ti yóre padà bẹ́ẹ̀ máa gbọ́ o máa gbọ́ mi mo ní tẹ̀síwájú ọlọ́run jìhófà o mo lè máa kọ̀yẹ́ lọ́wọ́ kí ní àwọn kan dùn káwọn kan má rẹ́rìn káwọn kan má dìde jó ṣùgbọ́n mo lè bẹ̀rẹ̀ kí n sọ pé ẹ̀rí tó ń sójú àrùn mọ̀nàmọ́ná ẹ̀rí tó ń sójú àrùn mọ̀nàmọ́ná mo gbẹ́jọ́ mi dé ọba aláwùrà ẹ̀rí tó ń sójú àrùn mọ̀nàmọ́ná àtẹni tó jó àtẹni tó jókòó wọ́n á dìde wọ́n á ní yes àwọn fẹ́ jó that means bólúwa ṣe fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣé ti gẹ́tì mi báyìí bí orí ẹ̀mí ò yí padà látọ̀dọ̀ áńgẹ́lì tó ti bẹ̀rẹ̀ wa ṣùgbọ́n àfún ẹnìkan ní gbogbo ẹ̀bùn yìí bá ti fún Sẹ̀ráfùmù olórí olórin nígbà náà lọ́hùn àdẹ̀ fún ẹnìkan ní gbogbo ẹ̀bùn yìí bá ṣe fún Dáfídì nínú Bíbélì nínú ìwé mímọ́ tó wípé ńgbà tí inú Sọ́ọ̀lù bá bàjẹ́ tẹ́mi búburú bá ń yọ lẹ́nu Dáfídì ó kọrin yóò fọwọ́ sí lára dùrù inú Sọ́ọ̀lù ó ṣe kíni yóò sì yọ àfún èèyàn kan láyé ìsìn náà ní gbogbo ẹ̀bùn yìí ẹ̀rí káwọn tó ń ta kíbọ̀dù ń sìn yín ọ̀tọ̀ ni tẹ́bárẹ́ ní tó lóun mọ kíbọ̀dù ta òun tó mọ orin kọ ẹni kó wá lu gángan tẹ́bárẹ́ tó lóun mọ gángan lu òun lè kọrin kíbọ̀dù ta ẹni kó lu drumsi tó bá lóun mọ drumsi yìí ṣe mọ́ gbé ẹni kó fọn sáàsì kó fọn fèrè olóńgòrò tó bá lóun mọ yẹn ṣe pọ̀ mọ́ ẹni kó wá lo mele tó bá lóun tún mọ ẹni olùkọ́ọ̀dù tó bá ní kò sí tó rè sẹ́nu gbogbo everything ẹ má bàa jiyàn ẹni kó lo mele bàtà gbogbo apẹ̀rẹ̀ ó ṣe kí ni yóò lọ lẹ̀ wẹ̀ tó wá yẹ ẹni kó wá ta jìtá gbogbo nǹkan wọ̀nyí olúwa wọ́n ti pín wọn fún èèyàn kan ṣoṣo mọ́ bíi tàtijọ́ so orin ò yí padà àwọn èèyàn tó ń ṣe ni wọ́n yí padà ìdáhùn mi nìyẹn. bàbá bí n bá gbẹ́n dáadáa lẹ́ẹ̀kan ẹni kò sẹ́ni tí ò lè kọrin àtẹni tó ní fọ́ìsì ńlá bíi tèmi àtàwọn tó ní tẹ́rín ẹ̀jẹ̀ pé mi náà lè kọrin nù. rẹpẹtẹ ẹ lè kọrin tẹ́ ẹ bá fẹ́ mọ̀ pé lóòótọ́ lọ̀rọ̀ tí mo wí fún yín ẹ má jiyàn sí inú mi dùn pé lórí amóhùnmáwòrán Africa Magic tí Yorùbá láti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lórí ètò Agogo Ayọ̀ ẹ̀yin ẹ lọ sínú ilé níbi táwọn obìnrin ti lọ́kọ lóríṣiríṣi ẹ má wọrí olórogún mò ń sọ o ẹ débẹ̀ ẹ mọ̀ gbé oríṣiríṣi orin òwe láàárọ̀ ẹ mọ̀ pé kò sẹ́ni tí ò lè kọrin ìyálé mi bà mí jẹ́ ó ní mo gbẹ́rú ìyálé mi bà mí jẹ́ ó ní mo gbẹ́rú ọ̀hún kí ni wọ́n fi bà láyé jáde léètè àgbọ̀ o ìyálé mi dètè bò mí òtútù ìyá náà tó dá lóhùn tiẹ̀ kò sẹ́ni tí oríṣiríṣi orin òwe mọ̀ jáde ibi tá a rán àwọn lọ ni pé kẹ́kọ̀ọ́ni tí ó bí kejì wọn nú kíjà ò ṣẹlẹ̀ kò sí ẹni tí ò ṣe kí ni tí ò lè kọrin ohun tá a fún oníkálukú àti kíkí àti tírín àti gẹ̀dẹ̀gbẹ̀ gbogbo ẹ̀ ló wúlò ní stúdíò tẹ́ bá bi àwọn àgbà ẹnjìníà léèrè tí wọ́n di ìtàn di stúdíò mú wọ́n sọ fún mi pé kò sóhun tó waste ní stúdíò nínú àbọ̀ mi kan tí mo pè ní eré ẹ̀mí mo ṣe kọrin kan nínú dàbí hip hop topic hip hop yẹn mo sọ pé omido mo ní rédíò omido orin tí mo kọ yẹn ègbè tó wà nínú ẹ̀ tọ́pọ̀ èèyàn bá ń gbọ́ wọ́n á sọ pé àwọn tó ṣiṣẹ́ yìí pọ̀ gan-an àwọn olóhùn tó dùn ní irọ́ ni o àwọn olóhùn gẹ̀rẹ̀gbẹ̀ ni o because kò sóhùn tó waste ní studio. Agogo Ayọ̀ ló dòde
lórí Africa Magic Yorùbá. Ètò yìí yàtọ̀ sí gbogbo wọn, èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Ẹ káàbọ̀ padà sórí ètò wa, ètò yín Agogo Ayé, nígbàgbọ́ pé ẹ gbádùn nǹkan tí a mú wá fún yẹn lórí ètò. Ẹ má gbàgbé nǹkan tí a dúró lé lórí ni pé kí àṣà kó dàgbàsókè, kí èdè kó dàgbàsókè. A ní báwo ló ṣe máa ṣèwádìí tí ẹ bá ń wá ẹ̀yà, tí ẹ ń wá àwọn èèyàn tó yẹ pé èdè ó ti kú, àṣà ti kú, tí ẹ bá ti dérú ìlú bẹ́ẹ̀, tí ẹ bá ti ń wá ìwé ìròyìn, tí ẹ bá ti rí ìwé ìròyìn tó bá tó 10 nínú èdè kan, èdè yẹn ti ń kú pátápátá. Gbàtà ṣe ìwádìí gbẹ̀yìn, agídí ní gbogbo ilẹ̀ káàrọ̀ òjìlẹ̀ lè fi rí ìwé ìròyìn 3 tó jẹ́ pé àwọn èèyàn ń kà. Agídí lè Aláròyé, Aláròyé nìkan ló wà níta, jọ nítorí Ọlọ́run. Tí ẹ bá débi tó ti ń ta ìwé ìròyìn lẹ̀ káàrọ̀ òjìlẹ̀, ẹrú oríṣiríṣi ìwé ìròyìn àárí ìtàn lè kà. Gbogbo àwọn màmá wa, àwọn bàbá wa tí wọn ò lè kàwé, kí la fẹ́ ṣe fún wọn? A sọ ọ̀gọ́ kan ní ìgbà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa nínú Olúwa, tó pé àwọn màmá wa, bàbá wa tí wọn ò kàwé náà ni wọ́n tó wọn gbà tí wọ́n wá ti di èèyàn Olúwa tán. Wọn ò lè jẹ àǹfààní ìfòróróyàn wọn torí èdè Gẹ̀ẹ́sì òun náà máa fi wàásù, èdè Gẹ̀ẹ́sì òun náà máa fi kọ̀wé, èdè Gẹ̀ẹ́sì náà fi ń gbà yàn ní ìmọ̀ràn. Gbogbo àwọn ìyá wa, àwọn bàbá wa, ẹ má jẹ́ kí a gbé wọn sẹ́gbẹ̀ẹ́, Ọlọ́run ò ní gbé wa sẹ́gbẹ̀ẹ́ ní ọlá Olúwa. Ẹ jẹ́ kí a lọ sí abala ibi tí a máa ti fẹsẹ̀ rájò lórí ètò wa, ètò yín Agogo Ayọ̀. Agogo Ayọ̀ ló dòde lórí Africa Magic Yorùbá. Ètò yìí yàtọ̀ sí gbogbo wọn, èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Ọ̀gàn ló yẹ sí bó ṣe ṣe ẹ̀dá mi tó fi dá mi sí ilé ayé. Ìwọ gangan ló yẹ sẹ́, ṣoore kó má bá mi kalẹ̀, òkín balẹ̀ lẹ́nu ọpẹ́. Má ṣoore ẹ̀kẹ́ ń dẹ́ fún mi, kó ló fi ṣàdánwò ni. Má ṣoore tó pa mí lẹ́kún, kí balẹ̀ lẹ́nu ọpẹ́. Má ṣoore ẹ̀kẹ́ ń dẹ́ fún mi, kó ló fi ṣàdánwò ni. Má ṣoore tó pa mí lẹ́kún, kí balẹ̀ lẹ́nu ọpẹ́. Àbúrò ọ̀ṣà ni mo rí, ọ̀sán mi jẹ́ òdùn òfòyín sílé ayé mi. Má fowó gbẹ̀yìn lọ́rọ̀ mi, ẹni tó ti ní tí ò ní mọ́. Mi ò máa fẹ́ ru eléyìí, ìgbà máa ló yí padà, àpadà ṣáìdá ni. Ó tọ́ ní gbọ̀lọ̀ bí òréré, ìdààmú tó máa dùn gbàgbọ́ mi lọ, làálàá máa ṣe gbé bá mi. Mi ò ṣiṣẹ́ oníṣẹ́, iṣẹ́ oríran mi mò ń jẹ́, sàálà má jẹ́ kí n ṣiṣẹ́ jẹ́. Àkọjá ewé mi rèé, ó má jẹ́ kábàámọ̀ pé mo kọrin rí. Rere ṣiṣẹ́ mi, ọba Olúwa mi, máa ṣoore ẹ̀kẹ́ ń dẹ́ fún mi, kó ló fi ṣàdánwò ni. Máa ṣoore tí ó pa mí lẹ́kún, kí balẹ̀ lẹ́nu ọpẹ́. Máa ṣoore ẹ̀kẹ́ ń dẹ́ fún mi, kó ló fi ṣàdánwò ni. Máa ṣoore tí ó pa mí lẹ́kún, kí balẹ̀ lẹ́nu ọpẹ́. Tọ́ bàtà àlá, àbúrò mi ti dùn ó, ṣíjú àánú rẹ̀ wò mí. Ọba ìlàhí, dákun ṣe mí láyàn fẹ́rẹ̀, jàre má bà tèmi jẹ́, má fà mí fún ayé mú. Àfọwọ́fọ̀nà kan láyé, wàláhì kò lè rojú gbẹ́jọ́. Ẹni tó bá ń lépa mi, pé mi ò ní lálùyọ láyé, mo fà wọ́n lé ẹ lọ́wọ́. Bá mi dá sẹ̀ríà fún wọn, bó ṣe máa ń da fálábòsì, dá wàhálà sí wọn lágbàdá, wọ́n lè máa rohun yan kiri. Torí bómi ṣe wọ̀nù àgbọn, kò má sẹ́ni tó yé rárá, bó ṣe ń sọ àtọ̀dẹ̀jẹ̀. Tẹ̀jẹ̀ ń dánmọ́, ìyẹn ní inú aláboyún. Ìwọ gangan ló yẹ sí bó ṣe ṣe ẹ̀dá mi tó fi dá mi sí ilé ayé. Ìwọ gangan ló yẹ sẹ́, ṣoore kó má bá mi kalẹ̀, òkín balẹ̀ lẹ́nu ọpẹ́. Má ṣoore ẹ̀kẹ́ ń dẹ́ fún mi, kó ló fi ṣàdánwò ni. Má ṣoore tó pa mí lẹ́kún, kí balẹ̀ lẹ́nu ọpẹ́. Má ṣoore ẹ̀kẹ́ ń dẹ́ fún mi, kó ló fi ṣàdánwò ni. Má ṣoore tó pa mí lẹ́kún, kí balẹ̀ lẹ́nu ọpẹ́. Àbúrò ọ̀ṣà ni mo rí, ọ̀sán mi jẹ́ òdùn òfòyín sílé ayé mi. Má fowó gbẹ̀yìn lọ́rọ̀ mi, ẹni tó ti ní tí ò ní mọ́. Mi ò máa fẹ́ ru eléyìí, ìgbà máa ló yí padà, àpadà ṣáìdá ni. Ó tọ́ ní gbọ̀lọ̀ bí òréré, ìdààmú tó máa dùn gbàgbọ́ mi lọ, làálàá máa ṣe gbé bá mi. Agogo Ayọ̀ ló dòde lórí Africa Magic Yorùbá. Ètò yìí yàtọ̀ sí gbogbo wọn, èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ.
ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Agogo Ayọ̀ abala bí tí a máa ti fẹsẹ̀ rájò ní àgbègbè yín tí ẹ máa ń pè wá ní ìgbàkúgbà pé ó máa ń wùn yín kí a máa gbé orin yín sí orí afẹ́fẹ́ àti sọ ní ọ̀pọ̀lọpọ̀ gbà a ní email address wa wà lójú òpó nọ́mbà wa wà lójú òpó abẹ́rẹ́ ti Blackberry gangan yẹn náà wà lójú òpó adẹ̀sọ́ wa lórin kan tí ẹ lè rí wa tí a ní fi gbẹ̀gbẹ̀ sórí afẹ́fẹ́ ni pé orin tó bá ti jẹ́ pé kéèyàn sì ìdílé kó ṣáyà lẹ̀ tí wọn báyìí tí mu títí wọn lásìgà téèyàn kan gàndí gangan sẹ́yìn tó jẹ́ pé wọn ò tí ìjó orin tẹ́pẹ́ ọmọ kékeré ò lè báyàn wò Ọlọ́run á fún wa lórí ọ̀fẹ́ láti máa gbèrú orin bẹ́ẹ̀ sí afẹ́fẹ́ àfẹ́ ṣe irú ẹ̀ mọ́ àṣà òkèèrè òun la gbé wá sílẹ̀ Yorùbá yẹn kì í ṣe àṣà wa ẹ̀wọ̀n ní tí a mú wá fún yín lórí ètò wa ètò yín Agogo Ayọ̀. Agogo Ayọ̀ lódòdè lórí Africa Magic Yorùbá ètò yìí yàtọ̀ sí gbogbo wọn èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Tèmi fún mi, sọ̀rọ̀ tèmi fún mi, ó ṣe fún Musa, ó ṣe tí Sulaimana fún, sọ̀rọ̀ tèmi fún mi, tèmíyá Basira, Anta Mujibu, sọ̀rọ̀ tèmi fún mi, sọ̀rọ̀ tèmi fún mi, ó ṣe fún Musa, ó ṣe tí Sulaimana fún, sọ̀rọ̀ tèmi fún mi, tèmíyá Basira, Anta Mujibu. Gbani tí gbà mí lọ́wọ́ ayé kí lè ra ayé ṣe tèmi olóògbani tí gbani àgbà tán ló gbà fún Muhammad jọ̀wọ́ dákun wá gbani. Sọ̀rọ̀ tèmi fún mi Olúwa mi o. Sọ̀rọ̀ tèmi fún mi ó ṣe fún Musa ó ṣe tí Sulaimana fún sọ̀rọ̀ tèmi fún mi. Tèmíyá Basira, Anta Mujibu. Olúwa mi mò ń bẹ̀ ọ́ ya Rabbi tó nílé ayé ọgbàgbà tìrì gbàsá nìyẹn ẹni tó gbàyè tó gbọ́rùn ìwọ gan lọ́gbàgbà tí gbà ó fọgbọ́n jà wá ẹ̀dá ẹ̀ lọ ó ti gbọ́ ó ti mọ̀ ohun ẹ̀dùn ọkàn mi. Sọ̀rọ̀ tèmi fún mi Olúwa mi o. Sọ̀rọ̀ tèmi fún mi ó ṣe fún Musa ó ṣe tí Sulaimana fún sọ̀rọ̀ tèmi fún mi. Tèmíyá Basira, Anta Mujibu. Agogo Ayọ̀ lódòdè lórí Africa Magic Yorùbá ètò yìí yàtọ̀ sí gbogbo wọn èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Agogo Ayọ̀ gbogbo ẹni tí ẹ darapọ̀ mọ́ wa kí ó darapọ̀ mọ́ yín kí ọlá kí ó darapọ̀ mọ́ yín kí olúwa ìgẹ̀ olúwa kó darapọ̀ mọ́ yín inú wa máa ń dùn ara wa máa ń ya gágá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ti lórí ọ̀fẹ́ láti ṣe ètò yìí nítorí kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe tí a máa ń rí gbà ọ̀pọ̀lọpọ̀ àdúrà lójoojúmọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ àfi tí èèyàn bá jó lórí iyanrìn tí kì í ṣe lórí gàrí lórí ẹ̀ ò ní wú àwa náà tí ẹ̀dẹ̀ ń kí tí ẹ̀ ń kí ìgbéraga Ọlọ́run ò ní jẹ́ kó wọnú wa ẹ̀yin náà tí ẹ̀ ń lórí ọ̀fẹ́ àti gbogbo ẹ̀yin tí ẹ̀ lóyún sínú lọ́jọ́ òkúnlẹ̀ omi ò ní pọ̀jù ẹ̀jẹ̀ ò ní pọ̀jù kò ní ṣe aláìtúgbọ́ ẹni tí ẹ wojú Ọlọ́run fún nǹkan tàbí ìkejì lọ́lá Olúwa ẹ máa rí àánú gbàbí tí ẹ fi ń wo Ọlọ́run èṣù àtẹ̀ṣẹ̀
kò ní ba bẹ̀jẹ̀ lọ́lá olúwa dúpẹ́ bí tí a máa fi àdàgbà ètò rọ̀ sí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ gbà tí a bá ti ń sọ̀rọ̀ àwọn òwe tí a rí gbà àwọn ìwé yín tí ẹ jẹ́ ọ̀rẹ́ wa lórí Facebook a máa ń gbogbo àwọn nǹkan tí ẹ̀kọ́ a máa ń gbé wá sí ọ̀dọ̀ yín inú wa ń dùn ara wa yára àwọn èèyàn kan náà tó pé wọ́n nílẹ̀ nǹkan kan pé kí a máa ṣe bí àwọn ẹlòmíín ṣe ń ṣe pé kí a máa ṣe èdè Gẹ̀ẹ́sì díẹ̀díẹ̀ ní àkó ṣe pé à lè sọ Gẹ̀ẹ́sì àwa náà lọ léèwé rí ẹ ṣùgbọ́n sọ pé nǹkan tí ètò yìí tó dúró fún òun ni pé a gbé àṣàgà kí a gbé ìrìkà mo sọ ìtàn kan ní ìgbà kan lórí ètò ètò yín Agogo Ayọ̀ mo ní àwọn ọba ńlẹ̀ káàárọ̀ òjìrè wọ́n pe àpéjọ fún àwọn ọba ńlẹ̀ káàárọ̀ òjìrè ní ìgbà kan bàbá wa Frederick Fásẹ̀hùn àwọn náà pe àpéjọ náà tí a kà nínú pépà wọ́n ní àwọn ọba ńlẹ̀ káàárọ̀ òjìrè wọ́n ní àwọn ò ní ka ìwé ní èdè Yorùbá àwọn ò dẹ̀ ní fi èdè Yorùbá bára wọn sọ̀rọ̀ wọ́n wá ní irú pàdé bẹ́ẹ̀ pé pàdé yẹn wá dojú débi pé tí èèyàn bá jọba ó jọba lórí àṣà ó jọba lórí èdè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tí a lọ mú wá láti òkè òkun ọba mi èèyàn tó ti gbá Amẹ́ríkà fún bí ọgbọ̀n ọdún ẹ̀ lọ mú wá ẹni kó wá jọba ẹni yẹn ò mà ṣàkó méde ó ti ba oríṣiríṣi nǹkan jẹ́ jọ nítorí Ọlọ́run mo sọ ní ìgbà kan mo ní ẹni tí ò lè kọ tí ò lè kà lédè Yorùbá kí la fi ń jẹ ọba fún àrùjọba lórí Agogo Ayọ̀ ti eléyìí mo lọ sí City of God Faith Ministry mo kí wòlíì dókítà Ṣẹ́gun Ọbáyẹ̀lú ẹ̀yin jẹ́ Olódùmarè tí ò lè fọ irùngbọ̀n Olódùmarè tí ò ṣe é fàtí ọwọ́ ọ̀tún Olódùmarè tó ń ṣiṣẹ́ agbára ògbólógbò ọmọ ìlàjẹ tó ń fi ẹ̀jẹ̀ Jésù tó fi ń dá àwọn àjẹ́ lágara mo lọ sí Battle Born for Christ Deliverance Ministry ní Ìkòròdú evangelist mi pàtàkì Ebenezer kékeré lata tó fi ń ṣe ọkọ̀ ojú orí kìí ṣe bó ṣe tóbi èèyàn jẹ́ èèyàn kìí ṣe bọ́n ṣe pọ̀ tó ọmọjọmọ kìí ṣe tọ́jú orí gidigba òsílẹ̀kùn kọ́kọ́rọ́ gangan ló ṣe mo lọ Ìbàdàn àwọn ikọ̀ mẹ́ta tí wọ́n ń ṣiṣẹ́ ìyanu Ìyáàfin Ògúndèjì mo kí yín ajínrere Gabriel Ọlájídé Ọláyẹmí pẹ̀lú àlùfáà Yẹkínì mo kí gbogbo yín gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Agogo Ayọ̀ ẹbí ẹ ṣe ń dùn kó mọ ọdún kó dún sówó kó dún sọmọ kó dún sálàáfíà àti ṣe baálẹ̀ ọ̀rọ̀ mo fi iná ọ̀run mo fi yín ká mo fi ẹ̀jẹ̀ Jésù mo fi ṣe èdè mo pa àṣẹ fún ìṣẹ̀dá yín kó dìde kó lọ máa bá wọn máa ládẹjọ ògo yín òníwọ̀ mi ìràwọ̀ yín òníwọ̀ ọkùnrin ẹ má gbàgbé ẹ jẹ́ ká máa gbàdúrà fún Nàìjíríà ní tí a bá ń gbàdúrà fún Nàìjíríà tó bá rí báyìí tí a bá gbàdúrà bá ní Nàìjíríà ò bá ṣe rí Nàìjíríà ò ní bàjẹ́ ìpàdé wa bí oyin. ẹni bá ní sùúrù ni ojogun ayé o ẹ jẹ́ ká fèyí sọ́kàn o ẹni bá ní sùúrù ohun gbogbo ló wí àmọ̀ràn pàtàkì ṣàlẹ̀ yìí màmá jẹ́ o ẹni tó bá ń lọ́kàn kò tẹ́tí kò gbọ́ ọ̀rẹ́ mi bó o sì gbọ́ ṣe bí ara ẹ ló máa wà o ohun tójú ẹ bá kán bí òfin kọ́gbọ́n ọ̀rẹ́ mi bó o sì gbọ́ ṣe bí ara ẹ ló máa wà o ohun tójú ẹ bá kán bí òfin kọ́gbọ́n tabarẹ́ni tó fẹ́ fi ẹsẹ̀ ṣùgbọ́ ìwọ kò lórí ẹ wo kò fọwọ́ wọnú ọ̀rẹ́ mi tabarẹ́ni tó fẹ́ fi ẹsẹ̀ ṣùgbọ́ ìwọ kò lórí ẹ wo kò fọwọ́ wọnú. wọ́n lábánidá kì í bá ní débẹ̀ o wọ́n lábánidébẹ̀ kì í bá ní dá rárá o ẹ fèyí sọ́kàn o fún gbogbo tèwé tàgbà o à ń kìlọ̀ o. wọ́n lábánidébẹ̀ kì í bá ní gbọ́ rárá ẹ fèyí sọ́kàn o fún gbogbo tèwé tàgbà o à ń kìlọ̀ o. ẹ jẹ́ ká farabalẹ̀ ká fètò sí ẹ jẹ́ ká farabalẹ̀ ká fètò sí bó bá dénú koronú ẹ̀ wò bó ṣe filé sí bó bá dénú koronú ẹ̀ wò bó ṣe filé sí mo fẹ́ kọ́ lọ́mọ.